ó kárí ọkọ mi ò ń sọ máa lè bàbá ẹ̀ ló bí àmọ́ ó pẹ́ ó ti pẹ́ jù àti ó ti dáhùn èèyàn dúró. èwo ló ṣì ń sìn èwo la kò ṣì ń sìn ó pẹ́ dé tó yẹ kó apologize ó tún rìn pẹ̀lú slow motion kí ló ṣe ẹ́ kí ló ṣe òwò bẹ́ẹ̀. a ní o fi gbogbo yẹn lẹ̀. kò rẹ̀ ń tó fine rí o fine girl like am na we dey rush am o kò fún rẹ̀ ń brain kí ló fẹ́ sọ. ìyàwó ẹ̀ tó mú wa ìyàwó ẹ̀ ni ìyàwó Táíwò. ìyàwó Táíwò. bẹ́ẹ̀. ìyàwó Táíwò. yes. ìyàwó ẹ̀ tó fẹ́ fẹ́. èwo ni bẹ́ẹ̀. kò lè work. wá sórí ojú tí mo dì í kó ẹsẹ̀ òṣìyẹ méjèèjì kó jáde kó nulẹ̀ yìí. will you just shut up. gbà mí. ọ̀rẹ́ gẹ́gẹ́ ta sí ọlọ́pọ̀lọ́ kó jáde kó ń bo sójà wèrè ni kí ló sọ ṣé mo fẹ́ ilé fẹ́lẹ́. ní sùúrù ṣáà ní sùúrù fèmí àtẹ̀lẹ̀ Kẹ́hìndé kí ni problem ẹ̀ kí ló dé náà. ṣé nǹkan ẹ̀jẹ̀ ta sí ọlọ́pọ̀lọ́ ni ọ̀ṣọ́ máa ní kí ìyàwó mi jáde kó nulẹ̀ yóò wá ọ̀rẹ́ ìṣá. kí ló dé. jáde mo Kẹ́hìndé. ọmọ ẹjọ́ kan jáde. jáde mo. Táyé ò ní jáde. Táíwò ṣe tún dé. ìjẹ́kọ́ ni mo ní kẹ́ wá jáde nítorí ọ̀rọ̀. Kẹ́hìndé kí ló dé tó ní kó dìde fún mi lọ. ṣọlá èyí tó ṣe yìí ṣọlá èyí tó yìí mo búra pẹ̀lú orúkọ Ọlọ́run wa kábàámọ̀. wà á kábàámọ̀. tó bá kábàámọ̀ fún ṣe ìpè fẹsẹ̀ àbí tó bá máa fẹ̀ inú àlá ẹ̀ ló ti máa. gbogbo ẹ̀ fún mọ́mì tá ìṣẹ̀lẹ̀ àwọn náà dẹ̀ sọ pé kò sí wàhálà. àbúrò the idea pé kò fi iṣẹ́ banking mi sílẹ̀ kó lọ sílùú òyìnbó pẹ̀lú ọkùnrin I'm not in support o. The reason is that òun níṣẹ́ tiẹ̀ 2 months ó máa wá Nàìjíríà ó máa mójú tó ṣe owó tiẹ̀ máa wọlé ìwọ you will leave your banking job to ìlú òyìnbó wáṣẹ́ lọ máa wáṣẹ́ ọ̀rọ̀ ọkùnrin have you given it a better job? Me I'm not in support of that. I hope you've thought it well. That's just. Auntie, I have given it a thought, auntie mi. Kí lẹ̀ ń sọ lẹ́nu yín? Oh, ṣé inú ọkọ mi tẹ́fẹ́ fún mi ni? I have a friend who studied in France. Just arrangement tó ń ṣe yìí lóhun atọ́kọ ẹjọ́ ṣe 6 months after pick up another woman she's biting herself now. Please, I'm not in support o. Mi mọ nǹkan tí wàá ti mọ̀ mi jọ sọ o, but I'm not in support of this. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Auntie mi, please and please. Kí lè tẹ́ ẹ sọ yìí? You don't know that I'm building the right foundation for my family. Tó bá yá, kò ní sọ̀rọ̀ pé visa or no visa. Ẹ̀yin gan ṣe ní benefit, àwọn ọmọ yín ò ní benefit. Káwọn ọmọ yín ò bá tiẹ̀ benefit, àwọn ọmọ ará ilé tó kún á benefit. Irú kí nìyẹn? Have you given it a better thought? I have thought? given it a thought. Auntie mi ẹ jọ̀ọ́. As far as I'm concerned, I'm building the right foundation for me and my husband and my children. You know Ẹ jọ̀ọ́ mi ò fẹ́. I don't care. You've given it a better I have. Assurance, Mr. Assurance, Assurance, Mr. Assurance. It don't better for me. It no go pay me. Assurance, I go waka, I no go stumble. Assurance, I'm a winner always. I'm a winner always. I'm a winner every time. I'm a winner every day. Assurance, assurance. T-Mobile, the life will smile back at me. When I smile, life will smile back at me. T-Mobile, ayé arẹ́rìn padà sí mi o. Tí n bá béèrè máa rí gbà, tí n bá kànkùn ó máa ṣí fún mi. I'm assured, the world is at his beck and call. He calls the shots, Mr. Smooth operator.
Hello? Ah, principal. No, not at all. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìyàwó mi ti ríṣẹ́ ní America, okay? So a ní láti relocate. Ìdí nìyẹn tá ṣe ní láti kó àwọn ọmọ kúrò ní school. Ìdí nìyẹn tá ṣe fẹ́ kó àwọn ọmọ kúrò ní school. Bẹ́ẹ̀ni. No, not at all. Kò sí ìjà, kò dẹ̀ sí complain. Ẹ ṣé gan. Thank you very much. All right. Okay. Assurance, Mr. Assurance. Assurance, Mr. Assurance. It done better for me. Baby, no relocation. I'm having double thoughts about it. Everybody tells me I'm just taking the wrong step. I mean, I have a thriving job here. I'm already a chartered accountant. I work in one of the best banks in Nigeria. I'm already a branch manager. American citizenship ni. Maybe I should just stay back. I can't risk it. My odd jobs don't level me. I mean, I don't know. I think we should just drop the idea. Ṣó ti sọ tẹ́tán? Wà á rí pé mo dákẹ́, mo jẹ́ kó sọ. Nítorí pé tó bá sọ, mi ní convince ẹ. My dear, èmi ọkọ ẹ ni mo sọ fún ẹ pé the best thing ni kí wọ àtàwọn ọmọ ẹ̀kẹ́ relocate. Yeah, ṣó o mọ advantages tó wà nínú pé kí wọ àtàwọn ọmọ di citizens ni. So sacrifice yẹn ló láti make. O láti take sacrifice yẹn. Ìyẹn lógun ló ṣe pàtàkì. Kò dẹ̀ sí bàbá yìí dọ̀hún yẹn pẹ̀lú qualification rẹ̀. Mo sọ fún ẹ pé wà á ní very good job. You need to relocate, my dear. But they said that I still have to go for one training or the other there. Training ìlú òyìnbó dàbí ti Nàìjíríà. Wàá ṣe training under 3 months, then you're fine until the professional. Sweetie, I need dancing nítorí ọjọ́ iwájú. We're building the future. But what happens to my home? Oh no, Mama, wálé every 2 months. Kí ló ṣe mí? Kò sí kan tó ṣe mí náà. Oh, okay. Mo fi pa magbọ́ pẹ́ lọ. Ojú ni ẹ. Fọkàn ìbàlẹ̀ kò sí nǹkan tó magbọ́ pẹ́ lọ. I have to sacrifice and see my dad. So, don't worry. We'll be fine. We need to relocate, honestly. Wà á tọ́ mọ ẹ̀kọ́ kọ́ máa lọ bẹ́ẹ̀. Right? Trust me, you know I love you, don't you? I love you too. Hey, I love you. You're my world. Trust me. So fuck about it. Yeah, don't be sure. Assurance, Mr. Assurance. It done better for me. It no go bad. Or else we would have been stopped in the traffic. Yeah. Hey, I go waka, I no go stumble. Assurance, I'm a winner always. I'm a winner always. I'm a winner every time. Yeah, hello? I'm a winner every day. Hey, Afo Garanto. My party, oh yeah, Afo. Kilo share now, wetin dey sup, man? Tell am say I dey. Oh yeah, now dey hear Deji now, Deji dey hear me for here. Afo Garanto. Yeah, wetin dey sup, man? We dey. Me and Afo, yeah, Afo we dey. Yeah, me and Deji just dey drive. We go for one appointment, we just dey show, man. What? You dey come Naija tomorrow? This guy no start with all your pranks, are you kidding me? What's that? For real? So serious. Deji, I was saying the show tomorrow. Oh sure, so serious. No, don't play pranks with me. I'm saying, Oh yeah now. Oh yeah, I forgot around. Oh yeah now. I believe you. Which time your flight go arrive? 7 tomorrow.
Oh yeah, now we go pick you up now. Sure. No wahala, me and DJ go show now. Yeah, nice one. No wahala, full character. Nice yeah, one. my guy, swallow you, man. I believe you, man. Nice one, brother. Nice man. one. Bless, man. Oh, Marafo. Omo. Ọmọ mo ti rí wa I last. swear, man. I'm full character. You're still Ronaldo. Ó ti ṣẹlẹ̀. I don't miss him. Die. I swear. Ó ti ṣẹlẹ̀. No, this gonna happen this time, man. I swear. Oh, We sure, paint the sure, town sure. red, man. Don't worry. Sure. Oh yeah, then You Joe. dey louder. Bad guy. I swear. You dey louder. I believe you. No doubt. Assurance, Mr. Assurance. Welcome to my PTA meeting again. Hey, what's the PTA meeting? See, after the shop today, I'll come. Mom, that's what you used to say. No, you to come. Come. See, all my classmates, their parents came. It's only that did not come. Listen. After today, I'll come. Chobo. Ma, what's it? That's what you used to say. Oh. I'll come. But Mommy, all my classmates, their parents came. They did not even come. don't worry. Today, I'll come. Darasimi, what's the problem? Mommy, what's the PTA me? Oh, that's too bad. Kí ló dé tí Darasimi ṣe máa sọ fún mi pé PTA meeting wà ó tó ní lọ? Ṣé o sọ fún mi mo ní kó má lọ? I don't like that. Next time, o gbọ́dọ̀ miss PTA meeting wọn. Is that clear? Yes, sir. Madalon Jare Darasimi. My dear, traffic my lady. Today is Monday. What did you lọ sí ibi iṣẹ́? Daddy, I'm supporting mommy. Me? Yes. I won't do that. Darasimi, my dear. No. You see, today, Daddy is going to spend the whole of today with you. Is that okay with you? We're going to go to school together. When we get to school, I'll see your head teacher. In fact, if possible, I'm going to sit in your class with you. Is today your PTA meeting? No, sir, it's next week. It's next week. I'm going to be in your school next week. Thank you, Daddy. I love you. I love you too, daughter. Where's the bag? Where's your school bag? It's upstairs, sir. It's upstairs, okay. Oh yeah, go and pick it up. We're going to go to your school together. Assurance, Mr. Assurance. It don't better for me. It no go pay me. Assurance, I go waka, I no go stumble. Assurance, I'm a winner always. I'm a winner always. I'm a winner every time. I'm a winner every day. Assurance, assurance. Timo Bareri, the life will smile back at me when I smile. Jọ ṣé inú ilé yìí ló ń gbé? Very good. Jọ ọmọbìnrin kan ni mò ń bèrè nínú ilé yìí. I mean, ó pupa, ó dẹ̀ fine. Àti Shindara. Shindara. Yeah. Baby love me. Very good. Àjọ má bínú ṣe lè fún mi ní nọ́mbà ẹ̀. Èèyàn ò ní ṣẹ̀ṣẹ̀ sá. Kí ló dé? Mi lè fún yín mi mọ̀ mí. Ìrí torí mi ṣé mo jọ olè àbí nǹkan kan ni wàá fún mi jọ ó yé mi ó gbà $300 ni mo fún ẹ mi ì tún fún ẹ náírà rárá o. Ayé yá dà. Ọwọ́ yẹn máa lọ kẹsẹ̀. Ibi tẹ́tí mo kò ní tán. Mo ṣe pé mi lè fún yín nọ́mbà wọn. Àmọ́ ó má bàdé nǹkan tó ń fa àkóbá ni. Ṣé dáàdì ẹ wà ń bẹ? Dáàdì àwọn ń gbé bí ìlú òyìnbó ló ń gbé àtàbújá wọn wá bí àwọn wá bí. Ìlú òyìnbó àti ilẹ̀. Ṣèbí sẹ́nitọ̀ ni bàbá ẹ̀? Bẹ́ẹ̀ ni sẹ́nitọ̀ ni wọn àwọn ń gbé bí. Mọ́mì ẹ̀ wá ń kọ́? Mọ́mì náà Àbújá Amẹ́ríkà àwọn náà wá bí àǹtí Shindara èmi
àti security ilẹ̀kùn alábàáwọn ojú mẹ́ta. lè máa ń sábà wà níbí. Fantastic. Àwọn obìnrin Sindara máa ń rìn sí náà. àǹtí Sindara wọ́n lọ́rẹ̀ wọ́n láwọn ọ̀rẹ́ méjì. ìkan ìyẹn ọ̀nù ẹ̀jìn àwọn ọ̀bọ̀ ìkan wà ní Daramola Estate wọ́n máa ń jẹ́ sọ́dà àǹtí yẹn dáadáa. Daramola Estate ní roundabout. bẹ́ẹ̀ni ní roundabout. tó bá máa fi di bí aago 9 sí 9:30 ó máa lọ bẹ̀ wọ́n lè má lọ. ó máa lọ everyday. àǹtí Sindara lè má lọ. Everyday. bẹ́ẹ̀. God bless you. Ó yá fún mi nọ́mbà. Fún mi nọ́mbà. 081. Nọ́mbà ti Sindara ní kì í ṣe tiẹ̀. 081 3060 7127. God bless you. I'm a winner always. I'm a winner always. I'm a winner every time. I'm a winner every day. Assurance. What? Oh my God! Are you drunk? What's your problem? What are you driving? What's the bash motor me, man? Hey! Why are you still sitting down? Oh my God! What's all this nonsense? You're too pretty to start shouting and screaming. Oh, you bashed my car. You telling me I'm screaming, I'm shouting. No, this is not the issue of calming down. See what you have done. See, what's my motto, Miguel? No, this is terrible. Get him up. Oh, just this? Oh, you call this just? Anyway, farabalẹ̀, please. Sori ẹni tọ́lọ̀ bá fún lẹ́wà bíi tiẹ̀ báyìí. Ó máa mọ bó ṣe máa manage ẹwà ẹ̀ kí nǹkan kan má ṣẹlẹ̀ sí ẹwà ẹ̀ ni. You are too beautiful for this. Please! Wọ́n mọ́tò mi náà, ọba mọ́tò mi jẹ́ òun sọ story fún mi. Màá ní kọ́ wa lọ ṣe mọ́tò ẹ̀. Wọ́n á gbé wọn lọ. Ó better ọkọ ṣe mọ́tò mi o. What's all that? Má ṣe pé bóyá orí ẹ̀ ò pé nígbà tó ń drive gbogbo ṣe. What's the time? Hello, Ọlọ́run gbẹ́bẹ̀. Má bọ̀ wá bá mi ní Ademola Estate, the first turning on your left, okay? Wá bá mi bẹ̀, wá gbé mọ́tò kan. Okay, Akura ni. Wá lọ bá mi fix ẹ̀. Ẹ máa kùn. Ẹ fi yẹn ṣe gbogbo nǹkan tó bá necessary lára ẹ̀. Mechanically, everything. Even tí ó bá necessary kẹ́ change àwọn tires ẹ̀ gan. Change tires mẹ́rin ra brand new sí. Má pẹ́. Okay, alright. Kò ṣe pé mi náà burú bẹ́yẹn but ẹ̀rù kan bà mí gan bí o ṣe bá ṣe mọ́tò yóò ṣe ló dà pé bí nǹkan ti bàjẹ́ lára èmi gan tó fún wa. No, Ọlọ́run ò ní jẹ́, it's okay, it's very very normal, alright, it's very very normal. Ọmọ wa gbé mọ́tò yẹn sìn. Then show mind kí mi àti ẹ̀kọ́ dúró dé wọn tó máa fi ṣe tán, maybe just have a drink somewhere. Is that fine? Oh, okay. So we'll pack by. So sorry for that. No problem. I'm a winner always. I'm a winner every time. I'm a winner every day. Oh, bye, baby, boy, what do I do? You're not. Very beautiful. My guy here. No, Rotema guy come. No, I don't play with stuff like that. See, guy. You wait, see, now me go. Calm down, what did they happen to you? My guy, kí ló ń ṣe iná ẹ̀ jẹ́? Tó dáa sí bẹ́ẹ̀ àti Actually, I appreciate ìyàwó ẹ̀. Dẹ̀ jẹ́ kí èmi fúnra mi introduce ẹ̀ sí. Ẹ wá ń gba obìnrin lórí for the first time káyọ̀ pé responsible reliable ẹ̀ máa gbà ẹ̀ máa fẹ́ mo lọ sẹ́nu. Babes máa fi lójà rí kọ́ ṣe máa ń ṣe nìyẹn. Alright, Roteni. ọmọ lọ́wọ́ ẹ̀ náà. Ìjì ló ń pè yìí. Olódejò. Aṣìwà ń bí yẹ, àfọ̀sẹ̀ bí ẹ̀. You dey come now, half an hour.
long do we have to wait for? No, we'll still be here. Maybe half an hour max. 7 minutes. Did you man phone? Yeah, you're right. So I want to manage. Don't go out for this soon. Just leave me at TNT. What to say? That's it. So no, friends. That's it. Get well, right on. Cheers. Working class ladies, I'm already busy. But okay, actually, they won't go see. Maybe next time I invite you. You like our family. Don't come like. Sorry, I can't even wait. Aya Ọlánrewájú. Ṣorí gbogbo ìgbà tí mo bá ń rí ẹ, tí mo bá ń ronú pa ẹ, nínú mi máa ń dùn pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó fún mi ní aya lálùbáríkà, tí ó tún fún mi lọ́mọ rere, ọmọ tó ṣe é yangàn látara ẹ. I love you there. I love you too. Mo fẹ́ sọ̀rọ̀ kan fún mi. Ṣé o rántí pé mo sọ pé mo ń pursue business deal kan? To God be the glory. Ó ti bọ́ sí. Congrats. Thank you, my dear. Congrats. Kò wá tán síbẹ̀. Tí mo bá wá win business contract, tí mi ò wá ronú family mi, my immediate family, my wife and my kid, then. There's a problem. Now, ìyẹn ni mo ṣe wá rò wípé ìyàwó mi tí ó ní 2 shops kò tó fún level wa, fún caliber wa kò tó, you know? Ìyẹn ni mo ṣe wá rò wípé kí n reimburse business with this token of 30 million naira. Thank you. It's okay. Thank you. You want to eat me up? Thank you. Ẹ máa gbà mí lọ́wọ́ tèmi o. You see. Dìde jókòó. It's okay. It's okay. It's okay. Please sit. Sit. Kò lè tó. A ní ò lè tó yẹn. Wait. Thank you. Are you not my wife? I know, but this is huge. This is really huge. Kí n tó fún ẹ lélẹ̀. Thank you. Èmi náà ti mọ tí mo ní. Ṣé you understand? Thank you so much. It's okay. This is just the beginning. So, this is what I'm going to do. Walowa, a whole house. I'm a running. Because I want a big supermarket this time around. Not this shop thing. Now, a minimum somewhere. On top of this one. Oh, yes. Thank you so much, Mama. I love you so much. I love you too, there. I love you more. I love you. Thank you so much. It is well, my dear. You've been my rock. Oh. Thank you so very much. It's okay. I'm so happy. Okay. No. Please sit. Please. Kékeré ló ṣe rí. Thank you. Oh yeah, my dear, sit. I want to eat. Kí ni mo lè jẹ? Anything you want, just name it. Anything at all. Anything? Yes. Everything? Everything. Including and more. This house, this night. Overboard. We are both in trouble. I will show you that over time that. The world is at his beck and call. Àjọkẹ́, come off it. Irọ́ ni ó exaggerate ni. Oh, exaggerate mo wá pa mí. Inú ti kọ mí. Mi ò ṣàfẹ́ gbogbo exaggeration. Yeah, ó wà nílé. It's fine. Okay, ṣó fẹ́ bá sọ̀rọ̀ ni? Alright, so David, hold on the phone. So that. Hello? I'll call you back. Kí ló ń ṣe ẹ́ now? Kí ni nǹkan tó ń ṣe ẹ́? Can't you read the handwriting on the wall? Oh, get it right. Kí ló ń ṣẹlẹ̀ níjọ́ mẹ́ta yìí? Mo fojú complain, mo fi ọwọ́ complain. Oh, get it náà ni. Wọ́n náà wo bó ṣe rí. Wo bó ṣe rí. Láì ṣe kó ń ṣọ̀fọ̀, omu dúdú ó wọ̀ nínú ilé. Mi mọ irú bra tó ń lò. Ó mú gbogbo ẹ̀, ó dálẹ̀. Kí ló dé now?
adórí bẹ́ẹ̀dì ó mọ̀ one style náà ni come on top ìwọ ò wà creative kò kàn mú nǹkan kan bóyá ìwọ fún rẹ ló fẹ́ fa hàn bẹ̀rẹ̀ àbú fẹ́ fi tí bẹ̀rẹ̀ irọ́ wàá sóúnjẹ mi understand kò ó máa tasteless I don't understand you wọ́n ọ̀rẹ́ tí ń sún mi nílé yìí o èmi ọlọ́run mo ń rọ́jú láti jọ ìní stages mẹ́ta ni àyà ọmọbìnrin ń lò láyé tó bá kọ́kọ́ wọ̀ báyìí ó wà lójú ọjà yín á dúró bàjẹ́ tó bá tẹ̀ ẹ̀ síwájú díẹ̀ mileage lọ́pẹ́ o á wá dẹnu kọlẹ̀ báyìí tó bá ti wà báyìí á ti di pé mo lùgbà pẹ́ sórí tó bá dálẹ̀ báyìí mo lùgbà tán ni mo lùgbà tán ló wà kó. àfọ mi ló gbà tán. ṣé ó ti dálẹ̀ mi. ó sún mi nínú ilé yìí ó tiẹ̀ ti sún mi nínú ilé yìí ni wá kàn ṣe kan. àfọ this is not natural, this is not you. ó sọ yìí. no ìwọ kọ́ ni baby. No, baby, come and feel it. Baby, jọ torí Ọlọ́run wristwatch tí mo fún ẹ make sure kò wọ́n máa fi jíṣẹ́ fún mọ́mí. Yeah, mo mọ̀ pé àwọn àna mi lówó lọ́wọ́, okay? So at least kọ́ di pé mi náà gbìyànjú. àìrúbà mi mo rò pé bóyá mi ò pé mo fẹ́ máa lò fúnra mi. No. Ṣé wọ́n máa appreciate ẹ̀ mọ́ tó bá di pé okay at least mo ti attempt láti fa wọn nìkan. Exactly. nǹkan tó dẹ̀ ṣe love ẹ̀ nìyẹn mo kò wà very very genuine. ọmọ love mi wọn ní choice èmi ní na wọ́n. And that's why I love you too. Irresponsible, reliable man, what are you talking about? I'm lucky to have you as my husband. Yes, darling. Yeah. Mom, listen. Yeah. Mr. Assurance. Of course I will. Kí ni big deal? Mélòó ni Èkó sí Ìbàdàn? Then ṣé mo yẹ̀ṣẹ̀ ń try? Just be very careful. Ṣé wọ́n miss me yẹn? I miss like. I miss you more. I love you more. Ó dẹ̀ sọ pé mo fẹ́ mọ́tò ẹ̀ ṣáà ló fẹ́ gbé ṣá. Ẹ ṣé kí n gbé range yẹn àbí kí n gbé? Ìdáhùn ìgbà tí ọkùnrin ti gbélé mi. Ó ṣé kí n gbé yẹn? O ti mọ̀ pé mo láàgì máa gbé yẹn jáde. Oh, okay. It's okay, darling. All right, okay. Yes. I'll miss you. I'll miss you. I'll miss you so much. I'll miss you. Love you, darling. Máa miss ẹ gan. The life will smile back at me. When I smile, life will smile back at me. Tí mo bá rẹ́rìn ayé arẹ́rìn padà sí mi o. Tí n bá béèrè máa rí gbà, tí n bá kankun ó máa ṣí fún. Má lọ wá o, má lọ bá wá. Ẹ fẹ́ kí irú ẹrù ẹja wèrè ni. Ẹ bá bọ̀ lọ́wọ́. Gbé. Wá forí kọ́, wá fọrùn rọ́, ẹrù kàkà tí ò ṣe é dúró dé. Ẹrù ẹ̀yìn ẹ̀ fọ́ padà wá sọ fún mo ti lókè ẹ̀dọ́ sí Amẹ́ríkà. Ó yá ẹ bá tún bí mi máa pọ̀ jí ẹ bẹ̀rẹ̀ sí ìtajà rẹ̀. Àdéhùn yìí ni. Ooo ti ẹ̀ lọ́wọ́ gbà bí tèmi. Ọ̀dà méjèèjì náà padà wá ẹni mo ti relocate sí Amẹ́ríkà. Ìta. Àfòmọ́ tí ò ní gbòǹgbò igi dá ẹyẹ fò lọ. Kò sóhun tí kò lè ṣe ẹni kò mọ̀ ẹni mọ̀ òkò ọkùnrin gangan bí ó ṣe bí aṣọ rẹ̀. Ọmọ jẹ́ kó mọ̀ rò tẹ́. Ilẹ̀. Lágbè bóyá sọ pé kó máa nà ìyá ẹ̀. Àkókò jẹ́ kó mọ̀. Jẹ́ kó mọ̀ sẹ́ ẹ̀. Ilẹ̀. Kókó rẹ̀ o. Ìyá máa jẹ́ ẹ̀sìn ọ̀dọ́ fún wọn ilé ẹ̀ ṣe. Ìyá máa jẹ́ ẹ̀sìn ọ̀dọ́ fún play anything. Jẹ́ kó mọ̀ àfo. Ẹ ò yá àfọ mi máa tọ̀. Bóyá jẹ́ kó mọ̀ jẹ́. Bóyá jẹ́ kó mọ̀. Bóyá òun yẹn ó máa tọ̀. Don't touch me! Show all right, Sha. I'm alright. When you come back for work on, what's your problem? Actually, February, so I said you should not touch me. I think there's something wrong with you. Má jẹ́ n gbàgbọ́ what me say lójú. Show ya wèrè, Sha.
Respect yourself, person. I'll slap you if you dare touch me again. I'll slap you. Ṣé ni mo jọ gé e? Máa wọ rí máa ní. Mo ṣáájá gbé ní nínú ẹ lọ. Ilé ìtajà ní ọjà àti ilé ìpàdé. Eniola, mo tún nice gan. Tó wà very very caring. Ẹ ṣàmọ̀ this well-known philanthropist, Chief Astor. Ọba èèyàn. Wọ́n fowó tọ́jú wọn gan. Nígbà míì gan, wọ́n á wá sí bíbá yìí. Òun ló máa ra drinks for everybody. Ṣùgbọ́n kò lórí ọkùnrin tó dáa. Ó lè máa ń gbàdúrà kó lóun bá mi fún ní a very very good man. Àdúrà ẹ ti gbà nítorí pé mi lọkùnrin tó dáa. Sórí ẹni tó ń wáya ó pàdé ẹni tó ń wọkọ ni. I'm telling you, bóun ṣe wà yẹn, òun wá ọkọ alálùbáríkà. Èmi náà ń wáyàwó alálùbáríkà, mo ń wáyàwó tó dáa fúnra mi. Ojú tèmi náà ti rí tó. Àwọn èèyàn máa ń sọ pé mo dáa, mo nice, mo ò lórí obìnrin, mi ò lórí obìnrin. Ṣùgbọ́n Ọlọ́run ti mú mi pàdé obìnrin báyìí. Ìwọ ló máa wá ṣiṣẹ́ yẹn. Please, I'm the right man. Really? I'm a choice. Jọ torí Ọlọ́run, bá mi ṣiṣẹ́ yẹn. Jọ. But mo promise yẹn. Màá kọ̀ try. Jọ torí Ọlọ́run, bá mi try. Kò ní regret it. Trust me, I'll make her happy. Mo fẹ́ fẹ́ ni. Alright. I'll see what I can do. Please do. No. It's not like that. It's not. No. Báwo ṣe máa think no. Yeah. Èmi kò fẹ́ kó marry náà. Mo fẹ́ Yeah. Alright. Mama, but no. Ọmọ tó ra ọ̀nà, she's a very, 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 very decent girl. Why? Kò ń ṣe ọ̀rọ̀ owó. It's not about the money. Máa ṣe náà. Yeah. Alright. Máa ṣe, trust me now. Ẹ bá máa pè mí lórúkọ yẹn, mo like ẹ. Ṣé mo tún wá jẹ́ PIMP? Ẹ má worry. Yeah. Alright. I'm a winner every time, I'm a winner every day. Assurance. Baby backpack, carriers, even disposable phones. Shoes. This is serious. Even t-shirts. You're on you. Wow, this is lovely. There's so much we have here. We even have dresses. We're doing some sales. Yeah, I can see that. Toiletries. We have all that as well. It's a big shop. Honestly, it is. It's a big shop. We have some extensions there as well. We have dresses and all. Sorry, Auntie. God bless you. No problem, Chief. This is lovely. Like, seriously. To be right. You won't be Olúwa. Congratulations, darling. Kò sí nǹkan téèyàn wá níbi téèyàn ò lè rí o. Uncle. Auntie. Ẹ ṣe gan-an ni sir, in fact. Ẹ jọ mí lójú gan o. Irú ọkọ bíi tiyín báyìí ó ṣọ̀wọ́n o. Lórí kíni? Lórí kíni lẹ pé gbogbo eléyìí? Ẹ sà, this is big. You see, tí ọkọ àti ìyàwó bá wà,
tí wọ́n dẹ̀ wà ní rẹpọ̀ ní ìṣọ̀kan irú nǹkan báyìí kò ní ṣọ̀wọ́n. òótọ́ lẹ sọ sá ẹ sá God will continue to bless you. ẹ sá ọwọ́ yín ò ní kọ́sàlẹ̀ àpò. ẹ máa ṣe tí ń lọ. èmi á nílò eléyìí ọ̀rẹ́ mi congratulations once again. It's big and huge. There's actually our dresses in Dubai. Ó sì gùn tó yìí ni. Sitting area. Ẹ wá gbà mí o ire ńlá. Oh, baby. Oh my God. I'm tired. God. I'm so tired. Baby. Ṣé pé Ọlọ́run bá ṣeré kan fún mi ṣá? Ó ṣeré fún mi pé the best woman in the whole world ló fún mi. You're a gift from God to me. I cherish you, I adore you, I appreciate you. My love. Yes. Same thing here. That's why I so love you. But come to think of it, you have sweet mouth though. No, mo kàn sọ bó ṣe rí ni. Daddy funny down. Àwọn òbí mi. Daddy, that's how it does. Mo ṣe máa ṣe tí wọ́n náà nìyẹn. Ṣé wọ́n mìíràn ni wọ́n ní ká lọ ṣe wedding in Dubai? That's small thing, but for me, I don't need all that. I just want a little. I don't need elaborate wedding. You're right. But you know what? If they truly love us, they should invest in us. You're right. You're right. Ìyẹn gangan ló yẹ kó ṣe. Guess what? What? Actually, he has agreed to invest $1 million. Yeah. What is it? $1 million. Mo sọ, sórí mo láàlá kan mọ́jú mi sọ fún ẹni. Bí mo ṣe dúdú, mo wá bẹ̀rẹ̀ sí ní lọ tíní nínú àlá yẹn. Nígbà tí màá kọrí ni mo kọrí àwọn kìíní yẹn white wọ́n tó 3,000. Àwọn áńgẹ́lì Ọlọ́run ni. Mo wá sọ pé wo mo ní kí ló dé a fẹ́ ṣoore fún ẹni mo ní oore náà dáa bí mo ṣe tají nìyẹn. Nígbà tí màá lajú tí mo wẹ̀gbẹ́ mi báyìí ìwọ ni mo rí. My love, you have sweet mouth. Òótọ́ ni mo sọ baby mi. Ṣé o rí pé ìwọ lóore tí Ọlọ́run bá ṣe fún mi? Baby, yes, but you know what? To complete this whole thing, since that's a introduction engagement, I would love us to have our registry. Yes, very fine. Baby, tó bá fẹ́ registry méje, you one day máa ṣe. Wow! Yeah. Really? Yeah. Àwa kọ́ ni a ní àṣà kan ní ìdílé wa. Kí wà lá má bá wa náà dẹ̀ ni. Sórí gbogbo ìyàwó tá bá fẹ́ fẹ́. All right. I gotta make sure pé ó conceive. Ó lóyún kó tó di pé a ṣe wedding. Ìdí rèé o. Majority of àwọn tá bá fẹ́ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ 15 years wọ́n lè má lóyún wọ́n lè má bímọ. And of course mo fẹ́ kó bímọ fún mi. No. Look at me very well. You should know I'm very, very fertile. Yeah, mo ti rí bẹ́ẹ̀. So definitely. Ó máa lóyún. Yeah. So tó bá wá lóyún tán, registry lè lọ. Are you sure? Oh yes. I love you, mom. Oh baby. Má gbàgbé àti má tẹ̀ mọ́ daddy lady. He needs to invest in us. Hello. He needs to make us happy. That's a done deal. Ṣebí mo sọ fún ẹ pé mo fẹ́ invest $1 million in you. Then you don't have problem. Alone. You know what? Jalo pa iṣẹ́ nílé. My goodness. Tó bá wù Mr. Assurance tó máa darí ọkàn obìnrin sí. Assurance, Mr. Assurance. Ọlọ́gbọ́n tó ń dorí ẹ̀dá mú òmùgọ̀ wá dìdí ẹ̀ mú. Ọkọ̀ dúdú ọkọ̀ pupa. Kò sígbà kan tó láyà nílé rí. Tó bá pàdé ọ̀kan lónìí, kò tí ì láyà sílé. Bóró mi ràn lọ́la, kò tí ì láyà sílé. Àpọ́n olóbìnrin mẹ́jọ, ọmọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Assurance, Mr. Assurance. Assurance, Mr. Assurance. Yay, baby girl! Daddy has done it! $1 million!
owó yẹn ti drop. Wow. Oh yes baby girl, yes baby girl. God bless this baby. God bless you. Enola, God bless you. Wow, I love you. Daddy has done it. What is it? $1 million. Mo fẹ́ yá wí. Account mi ò ní rówó bẹ́ẹ̀ rí. Ó ṣe gbogbogbogbogbogbogbò. Ó ṣe. Baby, what? Oh my wow. Sorry, baby. Wow, congratulations. Thank you very much, darling. Ìgbà tí ayé bá ń jáyé, tí ìgbà bá ń jẹ́ ìgbà, tí ọjọ́ bá ṣe ń yọ báyìí, títí tí máa fi kú, mi ò ní mọ obìnrin mi mọ́ láyé mi. Afọlábí. Yes, darling. Afọ. Yes, honey. Afọlábí ẹ̀mí ló mú pé. Yes, baby, ó pè mí lẹ́ẹ̀mẹ́ta. Tí ojú bá yẹjú. Kóhùn má yẹ, ohun ò ní yẹ láyé. Okay. You mean so much to me. Fine, no problem, darling. Yes, baby. Congratulations once again. Shit. Now that we've done our part. Yes. I'm pregnant. Yeah. You now have the $1 million in your account? Yes. Méjèèjì jọ rìn papọ̀ bí mo ṣe plan ẹ̀, bí mo ṣe fẹ́. Then the third one, the registry. Oh, yes. Yeah, registry di dandan tí bá ń gbọ́, ó di dandan. Registry, ó di dandan. Registry. See, mo ń lo kí tẹ́lẹ̀. I need láti lọ shop. So, Anywhere you wanna go, baby. Anywhere. My love. Yes. I love you so much. I love you more. You're my world. I mean it. Really? Yes. Oh. What's in law? My dear. Ó ti ń lọ sí supermarket. Èmi àdá alágbára lọ. Ajé máa wá dáadáa. What about nǹkan tí mo sọ fún ẹ lálẹ́ àná? Mo sọ fún ẹ pé mo máa need 20,000 lálẹ́ àná ká tó sùn. Nípa ibi tí mo ń lọ. Ṣùgbọ́n mo ń wáṣẹ́ lọ síbẹ̀ ni. And I need to get prepared. Torí tí n bá débẹ̀, mo lè fẹ́ tip àwọn kọ̀ọ̀kan. So ní mo ṣe ní kó bá mi wá 20,000. I thought you were joking. No? Joke? But ó sọ fún mi pé o gbọ́ ní alẹ́ àná náà and because ó mọ bí mo ṣe bẹ́ẹ̀ sọ o. So please tell me. Where do you want to see 20,000 naira from? Ní supermarket wa. Ṣé fẹ́ jẹ mí òun ni? Láti supermarket mẹ́ta kẹyọ kan. Kí ni gbogbo eléyìí náà? You are supposed to be taking care of me. Kí ni mo wá fẹ́ gbàlagbà fún? Ẹ wá ṣẹ́kúnṣẹ́ o. I can't do this anymore. But tell me, ìwọ náà mọ̀ mí náà. Ìyàwó tí mo fẹ́ mi ò need agreement kó tó di pé mo mọ̀ pé mo láti tọ́jú ẹ̀. Ó dẹ̀ mọ̀ pé when things were okay, mo ń tọ́jú ẹ̀ kò sí wàhálà. So please, jẹ́ kí n lọ síbi eléyìí and I'm sure of getting the job. Sórí tí n bá ti gba iṣẹ́ eléyìí, gbogbo àwọn kò sí owó kò sí nǹkan kan yìí, gbogbo ẹ̀ máa tán and I will continue taking care of you. I can assure you that, my dear. So please, my dear, please try. I only have 3,000 to give you. What? Ṣé fẹ́ abẹ́fẹ́? Ṣé mo lé mi ò fẹ́ ní bẹ́ẹ̀ tí? Ṣé o pé 3,000 kan báyìí fún? Mi ò ní mi ò fẹ́ bẹ́ẹ̀ please. Let. Màá rí nílé kan. Tell me, this is. Màá rí nílé. Tell me. Larry, kí ni kò tó ṣẹlẹ̀ yìí? 20,000, 3,000. But what do I use this for? Kí ni mo fẹ́ fi lè ṣe? Uber gan ò lè gbẹ́ lé ìdẹ́bi tí mo ń lọ. Nǹkan kan ṣẹlẹ̀ tí mi ò fura. Ìgbà wo ni tèmi dà báyìí?
àfòmọ́ tí ò ní gbòǹgbò igi dá ẹyẹ fò lọ kò sóhun tí kò lè ṣe ẹni kò mọ̀ ẹni mọ̀ òkò ọkùnrin gangan bí èṣù ebita igi dá ẹyẹ fò lọ. má lọ wá o má lọ bá wọn wá o má lọ wá o má lọ bá wọn wá o tó bá lọ wá àforí. Baby, kí ló ṣẹlẹ̀ náà? Rárá. Tí mo ṣe wàhálà pò látàárọ̀. Èmi ò bá forí kọ́ mi ò mind. Ó ṣe. Ó ṣe kẹ́. Wow. Tó bá ti mú eléyìí tán, then màá bẹ ṣe oúnjẹ. Wow. Mo ṣọ́ pé kò tó mú tó oúnjẹ máa ready. Baby, I really appreciate you. I love you. I love you more, and you know it. Yeah. And you know, you are the very best. Thank you very much. You deserve it, baby. But baby, it's not too hot. More. Because tó bá gbóná jù kò dáa fún condition tó wáyé. You sure? Oh, sure. Má tún jẹ́ kó tutù torí òun rojọ́ púpọ̀ lórí ẹ̀. Má jẹ́ kó tutù rẹ̀. Never can tell. Maybe I wanted you to feed me. All right, I'll do that. I love this. Yeah. Wow. Ṣé mi jẹ́ kó dùn jù, right? Mo díẹ̀ sí, so ṣé rice nìkan ló fẹ́ àbí kí n dín dòdò sí? Both. Mo tiẹ̀. Ó ṣe máa dé. Wow. Tó bá lọ wá wá forí kọ́ wá fọ́rùn rọ ẹrù kàǹkà sí ṣe dúró dé. Whatever stops and stories. Iṣẹ́ kíṣẹ́ ló ṣe sọ̀kọ́ lọ́wọ́. Iṣẹ́ gidi ni. Kìkì ń ṣe pregnancy nìkan ló lose o. In fact, wombe ó ti damage pátápátá. Wombe ti bàjẹ́. Ó ti bàjẹ́ o. Yé pa. Ọlọ́run ọba. Bàbá yẹn sọ fún mi o. Ó sọ fún mi pé kí n rọra fi díẹ̀ sí. Èmi ni mo rò pé tí bá fi díẹ̀ sí ó lè má tètè ṣiṣẹ́ mo gbọ́n sí ni. Ó ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Olọ́lọ́run ní owó ti bọ́ sọ́dọ̀ tèmi èmi ti gba $1 million. $1 million. Yes, ìyẹn ló ṣe pàtàkì. Èèyàn lè torí $1 million pààyàn. Ó tó bẹ́ẹ̀. Bọ̀ àfọ ìyẹn náà ti pọ̀ jù. Ó kọ́ra pé màá bẹ jáwọ́ níbi kíní yìí o. Àmì ni máa ṣe kíní mọ́. It's against my professional ethics now. It's against my own personal conscience too, but my own choice. But yeah, against the law. For my end, beg you kọ́kọ́ wá. As much as they discharge you, come up with it. Gbójú, ó ti pọ̀ jù. Gbójú. Ọ̀rẹ́, feel em bẹ́ẹ̀. Mo yin fẹ́ lọ ṣe 1 or 2 days nle. Ṣé ti yẹ ni? Ba ṣe mari ẹ ba ṣe badi mi. Àbẹ. Àfọ. Má lọ wá o, má lọ bá wọn wá o, má lọ wá o. Oh, very good. Come back, Olabi. Okay, now kí ló dé? Bí ẹrù ẹ̀gbọ́n ẹ̀ sọ fún ẹ̀gbọ́n ẹ̀ tí n bá tún rí nínú ilé mi èmi bí mo ṣe wà yìí mo fẹ́ lọ́mọ láyé ṣó ti yẹ sí ẹbí mi ò nígbà kí n fẹ́ anybody tí ò bá lè bímọ ẹ̀gbọ́n ẹ̀ ti lose womb ẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí ẹ̀. Ọkọ Afọlábí ẹ jọ̀ọ́ ẹ rántí gbogbo nǹkan táǹtí mi ti ṣe fún yín. àbò lórí burúkú ni ẹni kí láǹtí ẹ̀ ṣe tẹ́nì kan ṣe rí kí ló ṣe tẹ́nì kan ṣe rí ẹgbẹ́ rẹ̀ fún jáde. You are very very stupid. ẹgbẹ́ rẹ̀ fún ẹ̀já lọ jáde. Ẹ jọ̀ọ́ Ọkọ Afọlábí ẹ jọ̀ọ́ ẹ dúró Ọkọ Afọlábí ẹ má ṣe báyìí fún ẹ jọ̀ọ́. ó yẹ ẹ jáde. Má lọ bá wọn wá o, tó bá lọ wá wá forí kọ́ wá fọ́rùn rọ ẹrù kàǹkà sí ṣe dúró dé. Èmi ò lè máa continue báyìí o. I can't. Gbogbo ṣọ́ọ̀bù ti lọ ẹyọ kan tó kù náà kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ gbogbo owó láti ná tán. Èmi ò fẹ́ ẹ wo eléyìí kọjá mi o. I'm tired. Ẹ wo wàhálà ìpọ̀ kò sí nǹkan kan sẹ́ẹ̀. Èmi máa mú ọmọ mi a máa lọ sí Amẹ́ríkà o. I can't continue like this. Kò sí nǹkan kan ẹ gbọ́ o. Okay. Mo ń gbọ́ yín. I know. Mo mọ̀. Ṣé bóun náà ló ṣí gbogbo ṣọ́ọ̀bù yìí fún mi? It's been there. But we are where we are right now. Kò sí nǹkan kan sẹ́. How long la fẹ́ máa ṣe léyìí dì? Wàhálà ìpọ̀ o. Wàhálà ìpọ̀. Ó pọ̀. Ó ti pọ̀ jù fún mi. Let me call you back.
Sorry for my manners. Good day, madam. Good afternoon. Please, can I sit down? Yes, sir. Madam, ẹ má bínú pé ọ̀rọ̀ tí ó kàn mí mo fẹ́ dá sí. Ṣé ni gbogbo yẹn sọ látẹ̀kùn? In fact, mi ní parọ́. Mo rí pé ẹ ti gbìyànjú lóòótọ́. And number 2, ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tí mò ń gbọ́. Ṣé ni mo rí pé ọkùnrin náà gbìyànjú. Ṣùgbọ́n madam kò lè má dùn lọ títí. Àwọn bàbá wa ń lẹ Yorùbá wọ́n sọ̀rọ̀ kan. Wọ́n ní kò sí bí sọ́mọ̀ ṣe lè funfun tó dúró díẹ̀ báyìí. Ó ní láti wà ń bẹ̀. Torí tí o bá sí ń bẹ̀ ṣẹ́rí ẹ̀mí ẹni yẹn ò ní pẹ́ pín ṣẹ́rí tọ́lọ́mù wa yìí àdánwò náà ń pè kọ́lọ́mù yìí kárí àdọ̀tán. Eléyìí pọ̀ ó kọjá mi ó pọ̀ ó pọ̀. ṣẹ́rí madam ó yé mi ju bí ẹ ṣe sọ lọ ṣẹ́rí ní iléeṣẹ́ yìí Fadino Children's Place mi ì ṣàṣòdì pé látijọ́ ẹ ti ṣí báyìí mo wà náà first customer yìí àwọn ọmọ mi wọn ti ń gbà kí n ra nǹkan fáwọn níbò mi ju Fadino yìí lọ mo rí pé mo ti mo bá yín lè ní mi ì bá yín bẹ́ẹ̀ rí ẹ̀wọ̀n mo fọlọ́run bá pè é jọ̀ọ́ no matter anything tó bá wò kó happen bẹ́ẹ̀ kẹ́ pardon ọkọ yín for now pé ọlọ́run gbígbà mi wà nìyẹn ẹ wá fi àdúrà àtàwẹ̀ ẹ fi tì ọlọ́run kò kọ gbìyànjú ẹ fi tàṣí kìnnì á lè tán padà sí dáadáa ṣọ́dọ̀ mi yín sí àmọ́ ẹ má bínú madam ṣé tí bá fi káàdì mi tí bá ní kẹ́ pè mí ṣé máa pè mí. má pè yín. ẹ pè mí. má pè yín. ṣe tí bá lè pè mí ní mi á dùn èmi náà wo little help tí èmi náà lè rẹ̀ ń dà fún káàdì mi ṣe rí personal card mi ẹ bá pè mí lẹ́nu ẹ bá pè mí lọ́la torí àtọ́lá lọ máa lábújá máa padà sípò ní Friday ẹ pè mí so alẹ́ bùkà pọ̀. Wow! This is a banger. Huh? I'm sorry. You're beautiful. Thank you. Oh my goodness. This is... Oh, I'm so sorry. Ma bínú torí Ọlọ́run. This is very, very unlike me. Don't do that. I'm a married woman. Married what? Ó dá mi lójú àfi tọ́kọ ẹ bá ń tanra ẹ̀. Ọkùnrin gan láti mọ̀ wípé tí ọkùnrin kankan bá rí ẹ ó láti wùwà bẹ́ẹ̀ mi ṣe wùwà yìí. In fact èmi control ara mi ni. Ọkùnrin mi will just go like hi darling. Are you alright? I'm very sane. In fact tí bá go mad nsìn beauty ẹ ló fa insanity yẹn ìyẹn sure. This is an epitome of beauty. Come on. Wow. 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 How are you? Ọlọ́run ọba o, please just can you do me a favour? Mo fọ Ọlọ́run ọba bẹ̀ Ọlọ́run ọba ni mo fi bẹ̀ gbogbo nǹkan tó ń dùn ẹnu kò ní bá ẹnu jẹ́. Just do one thing, please. Can I have a hug, please? Don't say no, please. Are you okay? I'm very okay. I just told you I'm married. Kí ni gbogbo eléyìí? Kò follow. Kò sọ́kọ ẹ̀ ń bí. Ọkọ ẹ̀ náà dẹ̀ ti mọ̀ pé nǹkan tó ń gbé síta yìí tí ò bá wà careful ó máa lose ẹ̀ láìpẹ́. I'm telling you. There's something wrong with you. No, don't say. Excuse me. Hello. Ṣé ìwọ ló ní bí ni? Ṣé ìwọ ló ní bí? I'm coming back for you. Ọlọ́run, Yasin, I'm coming back for you. I will come back for you. Trust me. Sọ fọ́kọ ẹ̀. O ready láti lose ẹ̀. Honestly. Ibi tó bá wù Mr. Assurance ló máa darí ọkàn obìnrin sí. Assurance, Mr. Assurance. Ọlọ́run tó ń dorí ẹ̀dá mú. Ọlá ló kọ tí ẹ̀ fún ní chance.
try me wà wá wúlò bóyá quality relationship wà fún ọ̀rọ̀ náà wọ́n ní bí try am. mi ò sọ pé mo bá fún mi try but connected in a relationship with one I may not be able to give you because mo ti bẹ́ẹ̀ lé dàbí ṣe máa jẹun pípé ọkùnrin tó bá fẹ́ mi ní ṣùlọ́kà sí mi òun ló máa jábàálẹ̀ except if you can wait. Sọ fún mi lẹ́yìn gbọ́ dáadáa ṣé nǹkan tó ń sọ fún mi sìn ni wípé virgin ni no are you still a virgin? Wow! Wow! It's a banger! Eh? It's a banger! 2018 ọmọbìnrin tó tó ẹ yìí sì máa wà á dẹ̀ jẹ́ virgin níbí ni máa kú sí níbí ni máa jẹ́ra sí ọlọ́run bó ṣe jẹ́ virgin yẹn mo appreciate ẹ dọ́rùn love tí mo ní sí mi tẹ́lẹ̀ 68% nísìnyí ó ti bọ́ sí 97 I'm telling you wo Lọ́lá mo máa fẹ́ ẹ kó bá a lè mọ̀ pé mo máa fẹ́ ẹ right sórí ilé yín tó jẹ́ àbẹ̀rẹ̀wọ̀ yẹn máa kọ́ under 3 months yes mo fẹ́ kọ́ mọ̀ yìí pé o ti rí ọkọ I mean ọkọ kò ń ṣe ọkùnrin orí ọkọ máa fẹ́ ẹ délé torí nígbèsí ayé mi ò believe pé mo lè pàdé obìnrin tó jẹ́ virgin ọlọ́run so fọkàn balẹ̀ Lọ́lá trust me mi kì í sọ nǹkan tí mi ò ní ṣe láyéláyé torí mi ò kí ń parọ́ I'm a reliable man. ẹ ṣe màá dẹ̀ sọ pé sọ bẹ́ẹ̀ o. mo sọ bẹ́ẹ̀ mo dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ because I really love you. ìwọ virgin. Give me a hug. At least only lóyún látara hug now. You're my world. Báwo ni? Jẹ́ kí n tètè máa lọ. Okay. So máa get back sẹ́. No problem. Lọ́lá take virgin. Virgin. Yóò rí. Ibi tó bá wù Mr. Assurance ló máa darí ọkàn o. Ìrìn sí Assurance. Mr. Assurance. Báwo ni? Tèmi kí ló ń ṣe yẹn náà? Ọpẹ́ wo ló ń dúró láti jẹta ìtorí Ọlọ́run? Torí èlò torí 300,000. Send message láyé jẹta. Àná náà message mo pè é náà mo ṣe. Àwọn orí ìmọ̀ ẹ̀kọ́ tèmi ìtìláyé mi nìyí. Ṣèmi ètì kì í ṣoore kí wọ́n máa dúpẹ́ lọ́wọ́ mi. Ọlọ́run rán mi ní tí ń bá jẹ ààrẹ lò mí. Tèmi ò tọ́nu sọ́nà. Wọ́n lè dábàá ṣe lóore tí ó bá dúpẹ́ bí ọlọ́ṣà kó lẹ́rù lọ ni. Ó yé mi má wọ̀rẹ́. Not really. Ìní gan kò mímí ìpòyẹ́ kí wọ́n abiṣẹ́ tẹ́lẹ̀ but ọ̀rẹ́ mi kọ́ láti Amẹ́ríkà ṣọ́rọ̀ mi yẹn sí so mi lè tí yọjú ságbà tó ti dé mo kọ̀ sáré yà lọ́fíìsì gan ni tó lóní ọkọ̀ ti fẹ́ mú lọ́fíìsì kí n tó máa lọ sí ọ̀dọ̀ ẹ̀. Ọ̀dà mo promise ẹ̀ tí bá ti wá ń bọ̀ láti bẹ̀ gbà ẹ̀ àyè máa yà lọ́dọ̀ ẹ̀. Okay. Bye. Yeah, Malola. Yes, baby. Please, darling, continue to be a good wife. Okay? Kwash parapale. Mo fẹ́ kó bá mi ro ẹ̀fọ́ ẹlẹ́mi méje kí n tó dé. Mo fẹ́ kí ẹ̀fọ́ yẹn ní shower. Tí bá yín gba shower lọ kí n máa gba edé, bá ṣe ń gba edé kí n máa bá kan là. Oríṣiríṣi bẹ́ẹ̀. Okay, so what's the problem? I'll do that. Please. You know I love you. And I love you too. I'll see you soon, darling. Yes, sir. Don't miss me. All right? Yeah. Àfòwò tí ò ní gbòǹgbò igi dá ẹyẹ fò lọ. Kò sóhun tí kò lè ṣe ẹni kò mọ̀ ẹni mọ̀ kó ọkùnrin gangan bí èṣù ebi ta igi dá ẹyẹ fò lọ. Omi ìzẹ̀ o. Ṣé mo pẹ́ títí láti jẹ tàṣọ dáhùn? Wá wọlé ń sìn sọ mo mí ìṣẹ̀. Hello, pretty damsel. Hello. It's always a pleasure to tell you you're beautiful.
Thank you. Oh my goodness. Oh, hi. Hello. Mrs. Endowed. I'm so sorry for my bluntness. No problem. I'm just like that. I say the way I see it, right? You're so endowed. Ah. Hope you're okay. Yeah, okay. God bless you more. Bless you too. I want to actually see if I can pick up 1 or 2 things. Okay. I'll always patronize you. Sure. You're beautiful. Kí ló tó ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Kí ló ṣe ẹ́ náà? Èèyàn kí ẹ nicely, orírú èèyàn báyìí, ó kí ẹ nicely. Ó tún ní o pretty, ó rẹwà. Ó dẹ̀ wá ń ṣe bí deeper life. I don't like am. Why you dey dull yourself now? Well, he came in a couple of days ago. All sleazy and you're pretty, you're beautiful. Me, see from gbogbo yẹn, I'm a married woman. I don't go around nǹkan tó fẹ́ rà kó máa lọ. Nǹkan tó máa ń ṣe ẹ náà nìyẹn. Tá bá sọ eléyìí, I'm a married woman. Bá ṣe eléyìí, I'm a married woman. Ìwọ nìkan ló marry ni. Ṣé mi ṣe married woman? Kú ọrọ̀ ajé. I'll be committing a great sin if I don't come back to tell you bye-bye. Bye-bye. I see. Thank you for the patronage. Oh my God. All right. All right, sir. Kò sóhun tí kò lè ṣe ẹni kò mọ̀ ẹni mọ̀ kó ọkùnrin gangan bí ó ṣe níta ìgídá ẹyẹ fò lọ. Babe, a ní bọ̀bọ̀ yìí wà òkè tó bá rí mọ́tò tí bọ̀bọ̀ yìí tó bá rí ẹṣin tí bọ̀bọ̀ yìí gbé wá. The guy is cute. Ó gbé nice car wá. Ó ti ṣọ́ọ̀jù pé owó máa wà lọ́wọ́ ẹ̀. A tọ́jú ẹ̀. Kí ló ń ṣe òde ń gbọ̀n? Ní ìgbọ̀n. Bọ̀bọ̀ yẹn wà òkè. No, ìwọ náà dúró nígbà tó ní kó tó ṣèkẹ̀ ó fi lọ́wọ́ yẹn ni. Má lọ wá o, má lọ bá wọn wá o, má lọ wá o, má lọ bá wọn wá o. Tó bá lọ wá, wá forí kọ́, wá fọrùn rọ́, ẹrù kàǹkà tí ò ṣe é dúró dè. Àfò. Bàbá Suara. Ẹ wá mi, ẹ wá mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ibo góńgó ló kọ́ mi sọ fún yín pé òun lọ. Torí mi ò rí irú ilé ìbí ó ṣe jẹ́ pé rọ̀lẹ́ yìí ló di sẹ́ láti jáde. Ọ́fíìsì ni wọ́n lọ. Ọ́fíìsì ló lọ. Tírámìkì ni ọ̀dà wọn dúró. Ọ́fíìsì ló lọ. Ló kúrò lé nírọ̀lẹ́. Ìyẹn òtútù èmi tó tún jẹ́ weekend. Ẹ̀dẹ̀ sọ fún mi pé ọ́fíìsì ló lọ. Ó sì jẹ́ ìlú wa dágbére fún tí ò dágbére fún mi. Ẹ gbọ́, nǹkan tẹ́mi kò fẹ́ sọ fún yín ni pé tí anything bá ṣẹlẹ̀ sọ́kọ mi, I will hold you responsible. Ṣé ti gbọ́ nǹkan tí mo sọ fún yín? Ọlọ́run ní jẹ́. Torí mi ìmọ̀ kọ́tẹ́jọ́ dìpọ̀ tó fi jẹ́ ìlówó ló ń dágbére fún. Aburú kankan ò ní ṣẹlẹ̀. Ẹ fọkàn balẹ̀. Aburú kankan ò ní ṣẹlẹ̀. Ẹ fọkàn yín balẹ̀ máa mi Ọlọ́run. Ọ̀gá dé. You're welcome. Ṣọ́hun ni. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ ooo. Báwo ni sọ́kàn yìí ti balẹ̀ báyìí? Ọ̀rẹ́ mú. Kí mo sọ fún yín? Tíráfíìkì ni. Ọ̀gá mi, ẹ káàbọ̀. Ẹ ti kó wa ti pàyà. Omi, báwo ló ṣe ṣe báyìí? I've been so worried. Ibo ló lọ? Where did you go to? Mo lọ fún very urgent meeting kan. Mi ì mọ̀ kó máa pẹ́ mi bẹ́ẹ̀ yẹn rárá. But I've been calling your number. Fóònù yẹn ti kú. Car charger mi ò dẹ̀ ṣiṣẹ́. I'm so sorry, darling. Ọlọ́run tí ẹ ṣe tó dé láyọ̀ ẹ́. Mo mọ̀ pé bàtà wà worried. Yes. You know I love you. I know. You are my world, you know. Thanks, baby. I love you. Thank you. Bàbá yìí wà lọ. Kí lè Ẹ fọ́ lọ yàrá. bàbá yìí. Àbí mi ọkọ mi ti wà lókè o. Abẹ́là, wọ́n máa tàn ẹ́ pa. Okay. Ẹ jẹ́ kó máa kí wọ́n. Bẹ́ẹ̀. Ẹ jẹ́ kó máa kí wọ́n.
Baby. How are you, dear? I'm fine. About everything. Well, flying visit ni ọmọ ẹwà mọ́tò. Báwo ni? Mo ti pe fóònù ẹ látẹ̀kọ́ ògbé. O lè bínú ní ìyá mi. Àwọn àní bọ́ọ̀lù mi ti ní jọ. About everything. Ṣorí ìjẹta tí mo pè é, kò ṣe é sàn lórí fún ẹ. Ó rí bákan lára. Ṣorí máa sọ pé tó bá ní anything tó bá ní, má béèrè lọ́wọ́ mi. Ẹ̀jẹ̀ tí ẹ ṣe tó. Tẹ́mi tí n bá ṣe fún ẹ, tàbí máa ṣe fún mi ló sú mi náà. O ti ẹ̀ try. You've been very good to me. Ó ṣe gan ni. Ọpẹ́lọpẹ́ o. Ọpẹ́lọpẹ́. So tẹ́mi ló wá sàn solo. Torí pé ẹ fẹ́ travel ẹ̀ lọ kọjá wa ọjà tó aṣọ bò pọ̀ mọ́. Wẹ́ kí bàbá ta ìdúró tó dáhùn tó fílẹ̀ sínú mọ́tò. Ṣọ́ọ̀ bí pinnu sí mi tẹ́mi jọ. Ṣorí kọ́ ìkéré. Ó kéré kó tó bá ká ó fẹ́ ra sínú supermarket ẹ̀ kò sì fẹ́ ra nù. O ṣe $1 million. O ṣe gan ni. Thank you so much. Òkú àgbàlẹ̀ mi. Ṣorí tèmi mo ti ní kó yín máa dúpẹ́ tí bá ti ṣe ipò fún ẹ. Ó ní sábẹ̀ ní náà. Má wọrí wo lágbára ọlọ́mọ kan tí mi náà expect tó bá ṣe ń dé sí má wọrí. Ìbí náà sì kí ni bẹ́ẹ̀ ló máa gara sí jáma bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. Ọlọ́run ló ṣe ìgbà ló wá dára. Wo àwọn èèyàn dúró èmi kan tún ní ìdí àwọn tó tún dúró dé mi ṣọ́ọ̀bù ọ̀nà pọ̀ lé. Ayẹ pé àwọn sọ̀rọ̀ lórí fóònù rẹ̀. Díẹ̀ ló máa yọ tán, díẹ̀ ló máa yòrò, díẹ̀ ló máa tán nígbà. Tẹ́lẹ̀tàn yẹn àbẹ́là. Má lọ wá o, má lọ bá wọn wá o, má lọ wá o, má lọ bá wọn wá o. Tó bá lọ wá, ọ̀fọ̀ nìkan, ọ̀fọ̀ lùrọ̀. What sort of nonsense is this? Irú embarrassment òṣìwò ló ń fún mi yìí. Ó tún gbogbo nílé kò tí ẹ lọ́rùn. Ó tún lọ gbé box mi bọ́ta. What is this? Lọ́lá jọ torí Ọlọ́run bá mo fi bẹ̀. Èmi nìkan ni mo mọ́ nínú ilé ìtòlé mi mo lówó. Okay? Àwa mẹ́ta dẹ̀ là ń gbénu ilé. Gbogbo inú wardrobe ẹ̀ pàápàá ni mo ti lọ tú. Yo, kó má dàbí ìgbà tí mo tú box ẹlẹ́yìn ẹ̀ ni mo ṣe gbé wá. Bàbá yìí mo sọ fún ẹ ó ti bá mi ṣiṣẹ́ for the past 5 years ni. Mi ò trust òun náà. $10,000 là ń sọ̀rọ̀ ẹ̀ náà. $10,000. Kí ló insinuate? Mi get it. Ṣé o sọ pé mo jí owó ẹ̀? Mi ò sọ bẹ́ẹ̀ tí n bá tu tí mo bá rí fine I tún continue láti máa wá ní. Ilé gbé sí ṣé kò ń ṣoògùn. Mo ṣàpọ́nlé ẹ̀ ni. Mo ṣàpọ́nlé ẹ̀. Mo ṣàpọ́nlé ẹ̀. Tó bá ṣàrí owó ẹ̀ a máa ní sí nínú ilé yìí, àbí? Ọlọ́run ajé àrí. Ẹ máa kó camphor sínú báàgì yín òwúgbọ́ ẹ̀ ló ń rùn yìí. Sẹ́ńgì náà ló ṣòjòrò. Ọ̀rọ̀ yín ò yé mi. No, baby jọ torí Ọlọ́run just cooperate. No, go ahead, just please yourself. Ṣòtìgbọ́, please ààrẹ. $10,000 là ń sọ̀rọ̀ ẹ̀. $10,000 là ń sọ̀rọ̀ ẹ̀. $10,000 ó ń ṣọmọdé owó. $10,000. Mawa, just please yourself. Ṣòtìgbọ́, please ààrẹ. Ọlọ́run máa jẹ́ ń ṣàgbákò kẹ́. $10,000. Irun madam lẹ̀ ń dàrú. Ṣe gbádùn. Magba. Oh! So ìwọ ló mú owó mi? My hard-earned money. Lọ́lá, $10,000. I'm disappointed. Ó ń jalè. Lọ́lá. Ọlọ́run mà ló ní kí bá ti bá ti pé à ń fúnra ẹni lóyún. Àjẹbẹ̀ wá bí mo lè wá bí jàgùdà lọ́mọ fún mi. Ó ń jí owó mi $10,000 lọ́lá kò dáa o. Mo dúpẹ́ Ọlọ́run mo mọ ọdún obìnrin tó jẹ́ Ọlọ́run ló ní kí n bá tí ì rìn jìnnà ibi tí mo nì dé yẹn náà ó tó gẹ́ so you stop my money. Àfòmọ́ tí My ó money. ní gbòǹgbò igi dá ẹyẹ My hard-earned money. Kò sóhun tí kò lè ṣe ẹni kò mọ̀ ẹni mọ̀ kó ọkùnrin gangan bí èṣù ebita igi dá ẹyẹ fò lọ. Báwo ni? How you doing? Ó ti pẹ́ tó ti. Not really. Mo sáré dé. Ó sáré jáde kó ní pẹ́ dé. Mo lọ sọ́dọ̀ Túndé ni. Túndé wò. Bẹ̀rẹ̀ ni. Túndé kan náà. Túndé ọ̀rẹ́ mi. Ó ga o. Kí ló wá ń ṣẹlẹ̀? Ṣẹlẹ̀ ń bọ̀. Gist mi jàre ó máa bẹ̀rẹ̀ nìyẹn má máa jọ́ mi. Well, your mind is dirty, Joe.
ọ̀rẹ́ mi ni is just my friend. Mi bẹ́ẹ̀ jiyàn, mo kàn ń béèrè pé ó yẹ kó ní gist now. Ó sí, bò ó tiẹ̀ fún mi 1 million. Ish. Fún 1 million. Kò tó. Ó gbìyànjú, ó try. Yeah, he's a good friend o, ọ̀rẹ́ dáadáa. Ó ń bá kan bọ̀ ní jàre. No, it's not like that. I've heard you. Kiri. Afọlábí ni mo pàdé mo ń wọlé, ó ní kí n fún ẹ. Kàlí ń jẹ́ Afọlábí. Bọ̀bọ̀ tó wá síbi jọ yẹn tí ó kí ẹ tó dá lóhùn. Kí ló ṣẹlẹ̀? 5 million naira. Irọ́ ni o. 5 million naira! Jọ torí Ọlọ́run ṣó rajà ni. Ṣó rajà lọ́wọ́ ẹ ni. Pam. Ọ̀gbẹ́ni ní sùúrù. Ó lè jẹ́ pé nǹkan tí bọ̀bọ̀ Túndé yìí ń wá náà lòun náà ń wá. Kò ṣe àrajà àwìn lọ́wọ́ ẹ̀, èèyàn ò rajà àwìn lọ́wọ́ ẹ̀, ó dẹ̀ fún ẹ ní 5 million naira. I'm a married woman, ṣó ti gbàgbé ni. Ṣé o máa bẹ̀rẹ̀? O máa bẹ̀rẹ̀ married woman rádaràda wo? Kí ló ń ṣe ẹ́? Àmọ́yẹ married woman nígboro. Kí ló tó ń ṣe báyìí náà? Ṣe báwo? Bọ́bọ́ yẹn wà òkè. Ẹni tó fún ẹ ní 5 million naira. Ó tún lè dọ́là kó fún ẹ ní 10 million naira. Ìgbà wo ló fẹ́ wake up? Kí ló ń ṣe ẹ̀ náà? Ó dẹ̀ ń ṣe bí ìbọn lọ. Bàbá yẹn wà òkè tù mí o. Sọ́rí bàbá Túndé yẹn. Kò sí kankan. Tó fún ẹ 300. Tó fún ẹ 500. Ó jàjà fún ẹ ní 1 million lẹ́ni nísìnyí. Ó wá rí 5 million. Tí ò tí tẹ́ẹ̀ tí ìjọ sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi. Ó ti di motherfucker báyìí sí. Pé jàre. Màá pè. Jẹ́ ń pè. Talk of the devil. Túndé náà nìyẹn. Kí ló ṣẹlẹ̀? Baby, I love you. I want us to be together. Àbó lórí burúkú ni wọ́n ní lọ́ọ̀fù orí burúkú òṣìwò kí ló ń wá kiri ṣé ó tọ́ ṣe mi ò sọ fún ẹ mo ní nǹkan tí bọ̀dá Túndé tó ń sọ yìí ń wá iná ni Afọlábí ń wá. A ti gbọ́ màá pè é. Tí láì kówó jù. Ọ̀gbẹ́ni pé èèyàn gidi jàre. Èmi ò fẹ́ wàhálà o. 5 million naira. Ìwọ kàn ṣáà ń ṣe 5 million. Kọ́ọ̀tì kọ. Bírèkì ni. Hello. Ẹ káàsán, Tẹ́mi ló ń sọ̀rọ̀. Mo rí check yín. Mo wà ní shop. Ẹ máa bọ̀. All right, I'll see you soon. Bye. Ó ṣe. Ẹlẹ́nu dídùn aṣòwò àlè máma kùtà tó bá dé bá ní nálejò apanilẹ́rìn lówùrọ̀ àṣepanilẹ́kún lálẹ́ Maradona. What is this? Leave me, Joe. You want to rape me? Rape my wife? Tẹ́mi. Tẹ́mi. Leave me. Díẹ̀díẹ̀ ló máa yọ tán, díẹ̀díẹ̀ ló máa yòrò, díẹ̀díẹ̀ ló máa tán nígbà. Tẹ́mi. Mo fọlọ́run bẹ̀ ẹ́ jọ̀wọ́ ìwọ náà wò ó ti deprive mi kéde láti bí oṣù márùn-ún. Okay, once. I promise just once. Well, I'm not in the mood. O sì múdù kẹ̀ èmi wà múdù kò jẹ́ kájọ wà múdù sórí kíní láti oṣù márùn-ún múdù tèmi wà nísìn is unimaginable tábà ṣe nísìn náà ọlọ́run ló mọ tó lè result sí o. How can you even be thinking of sex right now? How? Ṣé n tí ò lówó lọ́wọ́ máa ń ro ni? Wo àsìkò tí èèyàn ń ro ní o èèyàn fún máa ń pàrònú rẹ o a lè bẹ̀rẹ̀ látàlẹ́ ká parí ẹ̀ láàárọ̀ o àṣẹ máa sùn tílẹ̀ bá mọ́ ni wò dúró. Mo ka sex education gbà kan wọ́n ní tẹ́yìn ò bá lówó lọ́wọ́ tí ọkọ àti ìyàwó bá ní sex all the time inú wọn máa dùn and àìlówó lọ́wọ́ ó fi ìrònú èèyàn máa pàrònú rẹ and they will be looking younger
You're looking younger. Ìwọ wáṣẹ́ lọ, òun kàwé sex. Mo ń ṣe gbogbo ẹ̀ Ìwé papọ̀. sex ni wọ́n kà. Irọ́ gbogbo ẹ̀ náà ní ṣé o mọ̀ pé tí n bá wà nílé, I mean, mo ní láti keep ara mi busy. Ìwọ ọkùnrin, fi mí lẹ̀ o, fi mí lẹ̀ o, I'm not in the mood. Ṣọ́ ara ẹ o. Tèmi! Oh, Tèmi! Lanre, leave me alone o. Ṣó fẹ́ kí n fi lélẹ̀ fún ẹni? Má ṣe bẹ́ẹ̀. Kí ni gan? Jọ̀ọ́, dúró lọ́hùn, please. Continue to read your useless books. Leave me. I'm not sure Sure of what? about this. Tèmi. Ṣé ní ibi tá a bá dé yìí ló ń sọ pé o sure? You can't say that. You don't bẹ̀ lẹ́rù. You know I'm a married woman. Fọkàn ẹ balẹ̀. Of course, mo mọ̀ yẹn kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Trust me. Kò sí nǹkan kan. Yeah. Mo ṣe fẹ́ fẹ́ mi. Tèmi. Tó bá backfire máa fẹ́ o. I'm telling you. Ṣé bí mi nìkan ni mo wà nínú ilé yìí? Èmi nìkan mo ń gbé bíbá yìí. Mi ò ní any other person tó ń bá mi gbé. So you coming into my world, well, it's fine. So tó bá backfire, fa jẹ́ kí n má parọ́ fún ẹ. Àdúrà ti tèmi ni pé kó backfire. Oh yeah. Tó bá backfire ẹ, màá lè gbà ẹ finally. Mo ń pè é sìn mo ṣe ń jíṣẹ́ ni mo ṣe ń jíṣẹ́ ni mo ń jíṣẹ́. Jẹ́ kó backfire, then you come to me. Wàá dé tọ́jú mi. Of course. Kí ni mo ń ṣe? Ṣé nǹkan kan tó wà ń pa èmi? Nǹkan yẹn kan tí mo mọ̀ pé Ọlọ́run fún mi lẹ́bùn ẹ̀ ni pé mi ò kí ń parọ́. Má sọ bó bá ṣe má sọ tọrọ ni. Òbọ́mọrin pamọ́ lẹ́kùn, òbọ́mọrin sọmọ sí o, òbọ́mọrin bá tọwọ́ ọmọkùnmọ́ lóòrùn fò lọ. Àfó Àfọlábí àfó Àfọlábí Maradona. Are you okay? Kí ló ṣe? Wait! Baba! Ọjọ́ ẹ̀san ò lọ tí ń sí o. Ìgbà ẹ̀san máa dé òde. Wait! Baba! Baba! Ẹni sùúrù. Mo ti rí kọ́tẹ́ẹ̀lì. Ẹni sùúrù mo rí kọ́tẹ́ẹ̀lì. Ìran. Kàkẹ́ ẹni sùúrù. Mo rí alẹ́ ẹni sùúrù. Mo rí kọ́tẹ́ẹ̀lì ẹni sùúrù. Oyè mi. Ẹni sùúrù. Àlọ́ yẹ mi. Ó máa bínú o. Ọjọ́ ẹ̀san ò lọ títí o. Ìgbà ẹ̀san máa dé òjìnà o. Ẹ̀rọ ayé mi lóde. Ìbá mọ̀, ìbá má ṣe é. Mo ṣe tán ó dáa kan. Nífẹ̀ẹ́ mi. Mo rójú. Mo wá mọ̀ọ́mọ̀ máa wá ìrójú káàkiri. Mo ṣiṣẹ́. Ọlọ́run gbàdúrà mi. Nígbà tí mo pàdé ẹ, ló yẹ kí n ti mọ̀ pé wọ gangan ní igi ọlá mi. Nífẹ̀ẹ́ mi, ìwọ láyọ̀ mi. Ṣùgbọ́n mo torí afẹ́ ayé. Mo torí afẹ́ ayé mo dá gbogbo ìgbésí ayé mi rú. Èmi rèé o. Àbúrò rí mi báyìí. Mo dẹni tí ò lè dárìn àfi kẹ̀hún lẹ́gbẹ̀ẹ́. Nífẹ̀ẹ́ mi,
èmi ti kọ́ mọ́ mo kọ́ mọ́ àdúrà tèmi tún gbà ní tí o bá ṣe àdúrà mi gbà mí bá ti kún látara má gùn mo lù mo parọ́ oríṣiríṣi kódà èmi tún bọ́ lọ́wọ́ mi bẹ́ẹ̀ni àtọyún inú ayé ọmọbìnrin tó bàjẹ́ lọ́wọ́ mi ò ló ń kà owó bíi tí mo palẹ̀ ayé ara mi dé mi nítẹ́lọ́rùn ni àìnítẹ́lọ́rùn ló fà á mo nítẹ́lọ́rùn ni kí ni mo tó wá nífẹ̀ẹ́ mi jọ̀ọ́ mo bẹ̀ lẹ́dàá mo bẹ̀ lẹ́dàá àwọn ọmọ mi mo fẹ́ kó dáríjì mi má tara mi ṣe lọ́hùn tara mi sìn lọ́hùn ọba ni wo ọjọ́ ọ̀la àwọn ọmọ tá a bí kalẹ̀ yìí jọ torí Ọlọ́run má sọ wípé mo ṣe ìwọ náà fẹ́ gbẹ̀san Ọlọ́run lọ́bẹ̀ lẹ́san ṣáà dáríjì mi nífẹ̀ẹ́ mi jọ mo bẹ̀ tó Afọlábí mo kéékèèké mo yányányán ọjọ́ náà rèé bí àná mi ò fẹ́ lọ mi ò máa fẹ́ lọ ìwọ̀n bá ló ní gbégi lọ wo kó tó wá balẹ̀ ayé wa dé báyìí wo bí tó balẹ̀ ayé wa dé kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe tí màá dáríjì ẹ́ kí ni mo fẹ́ ṣe. dáríjì mi nífẹ̀ẹ́ mi mo ló ti tó jọ. Nice one. So bó ṣe sọ ni mo ṣe bá yín. Ìwọ Túndé jọ torí Ọlọ́run tó bá tiẹ̀ fẹ́ ṣèrànù ẹ̀ kó o rí ibi kò ṣe sí ibi tó jẹ́ pé tèmi kan bá rí ẹ̀rù máa bà mí wá ṣe sí kí ní burúkú yìí. This thing, I beg your pardon. Excuse me, whose pardon? Jọ ta ni wèrè wo ni níbo ló ti já wá. ṣé o mẹni tí o yóò. Wọ́n ta ni. Bóyá ọmọ president of course which she can't be because no go wọlé wù mí báwo ló ṣe fẹ́ wọ set of president. I can't believe you can stoop so low to this kind of classless, cheap, mannerless, uncultured girl. You're a fool. Excuse me. ọkùnrin gangan bí èṣù ebita àfò.